nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́kí gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Wíwá bíbà yìí ó ní ẹ̀ka mẹ́ta fún mi. أكرمكم لي صديقكم يرى حقوقي عليه نافلات وحقه الدهر فرضا Bàbá, لو قطعت البلاد طولا إليه ẹ̀yin tó ti àkórí wíwà لي صديق يرى حقوقي عليه نافلات وحقه الدهر فرضا ọlọ́rẹ̀ kan يرى حقوقي عليه gbogbo ìwọ̀ kẹ́mi ní lórí rẹ̀ ṣẹ̀fẹ́ ọ̀rẹ́ ò ní wọ̀ lérí ọ̀rẹ́ ẹ̀. Ó wá máa ń rí ìwọ tèmi ní lọ́dọ̀ rẹ̀ nínú. نافلات وحقه الدهر فرضا Àwọn tó bá kú kí òun wọ́n bá wọ tiẹ̀ lọ́dọ̀ tèmi ọ̀rẹ́ yẹn ló kà. نافلات وحقه الدهر فرضا لو قطعت البلاد طولا إليه Ọkọ̀ dákùn ìbíládà tó lánìí ilé yìí gbogbo òró ayé ìlú ayé lòró ni mo tẹ̀lé lọ tí n bá tẹ̀lé lọ ṣe. ثم من بعد طولها صرت عرضا Túmọ̀ mi bá rí túlẹ̀ yá sínú àrídá gbogbo ẹ̀kú ayé kò síbi tí ìlú ọ̀sẹ̀ ìyàwó ọmọ omi ọ̀fọ̀ bọ́sẹ̀ omi kankan tí ń ṣe tí n bá tẹ̀lé lọ. Gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ̀rẹ́. أكرمكم للرأى ما فعلت غير كثير Yóò wá rí i pé kí ló ṣe ṣe bọ̀rẹ́. واشتهى أن يزيد في الأرض أرضا Ní kí n ṣe ìlọ́po rẹ̀ fóònù. Àmọ́ wọ́n bá wá kan tèmi. Wọ́n tẹ̀lé mi lọ láti yàyí sí kókó. يراها نافلات Yàrá ànáfìlà. Yóò wá rí náfìlà. Kí ló dé? Ìgbà òun ni ò ní excuse. Bàbá. Oríire. Àfi ẹni tí ò bá pé bàbá ìmọ̀mọ́ ọ̀fà máa ń lera wọn láàtò yìí. Àwọn kan wá bá mi pé àwọn pé bàbá ìmọ̀mọ́ ọ̀fà àwọn òṣèrò pé wọ́n wà tẹ́lifà sọ ní ẹ̀ pé wọ́n ní o. Wọ́n á ní ẹ máa lọ. Wọ́n á ní báwọn ní nóòtì káwọn lọ mú fún bàbá ìmọ̀mọ́ ọ̀fà ní ẹ máa lọ. Á pàdé nílé bàbá wa ní àdúgbò. Ọjọ́ náà ti pẹ́ báyìí, àwọn lè mọ̀ràn tí wọ́n. Sómólú làwọn wà. Àwọn adé bàbá wa ìmọ̀mọ́ bàbá wọn ṣé kí máa làmé ètò ní ọlọ́ba ṣe dáadáa fún wọn. Ọkọ̀ ṣe kí máa làmé ọkọ̀ ṣe kí máa làmé. Àwọn adé bẹ̀rẹ̀ wá ìmọ̀mọ́ wa ṣe wá sí wọn. Wọ́n á ní àwọn kan báyìí. Wọ́n wá bá mi wọ́n ní wọ́n ni wọ́n ṣe wọ́n yẹn wá. Àmọ́ ṣé wọ́n ti wá bá yín náà wọ́n sì lọ. الله أكبر Irúfẹ́ wa pọ̀ tí wọ́n wá fi ní ṣe àtẹ̀gùn. Tí bá wá ní ń bọ̀ wá sọ́fà wọ́n ò ní máa ṣe kí wọ́n máa bọ̀ wá sí ọgbà kan sì dábọ̀. Ọ̀rẹ́ Ọlọ́run náà sì ní wọ̀ rẹ̀. أكرمكم الله وإن منع العشيرة ما لديه
وإنا سوف نمنع ما لدينا أراكهما وجوههم حسان إذا كانت حوائجهم إلينا وإن كانت حوائجهم لدينا يقبح حسنا وجههم إلينا وإن كانت حوائجنا إليهم يقبح حسن وجههم إلينا وإن منها الشيحة ما لديهم وإنا سوف نمنح ما لدينا. حفظه الله ورعاه. Ansaru Sila. Ẹlẹ́ẹ̀kẹta wá ní sí àjàbíyà tí àmọ́ gbogbo ẹ̀ ìṣẹ́jú márùn-ún. Àwa kẹ́kọ̀ọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ wa kọ́. Ìyá tí ń bu ọgọ́rùn-ún báyìí. Akramakumullahu al-karim. Wá sí ní ká lè ṣe fún yín mọ́. Bí àbá àmọ́mù kan bá àdẹ́sì wa ní àbá àmọ́mù. Ẹnìkan ti wí lánàá mo ní torí ìní wá púrógírámù rẹ̀ kì í lọ fà. Sori lónìí ọlọ́run ló yà á là rẹ̀ ní ẹ̀ka sọ ní ìyá. Ẹ sì já. Ẹ má bínú àwọn ẹ̀kọ́ mi sí ẹ má bínú. Ìfẹ́ rọ́ lu ọ̀rọ̀ àbá àwọn ni. Na'am, akramakumullahu al-karim. Ẹ wá rí gbogbo ìrántá wá wò ń bíbà yìí lónìí. Náà òun làwọn wò. Àǹtí bàbá ìmáàmù ti sọ pé lóko ọlọ́run lójú ẹ̀mí ìyá mi náà láti wá sí i. Ẹ sì gbé àǹtí ìsìlámù kan rí báyìí. Ìmọ̀ túmọ̀ tẹ́lẹ̀ nígbà wo ni fún mi pé kàlákàn lóòrùn dìlú. Kàlákàn lóòrùn mi lórí sàìtàn. Ìdí ìrí gbogbo bí ẹ ti ṣẹ̀ báyìí tẹ́lẹ̀ ọkọ̀ bọ́ sí mi lẹ́nu náà. Kàlákàn lóòrùn bí lórí sàìtàn. Ànúrù bí lórí ilé ìyá, ilé Kàlákàn lóòrùn ilé bàbá. bí lórí sàìtàn. تلقى النور بالنور سعدتم سلالتكم بلا شك نجيب سلالتكم بلا شك نجيب. Àmín ya Rabbi. Akramakumullah. Ila nisa'i yultaja. Ila nisa'i yultaja. Wa indahum ma yujadu. Al-jismu minhu fiddatun. Wal qalbu minhu jalmadu. إلى النساء يلتجا وعندهم ما يوجد. إلى النساء يلتجا إلى النساء يلتجا. إلى النساء يلتجا. لا ملجا ولا منجا من الله إلا إليه من الله إلا إلى النساء يلتجا.
وعندهن يوجد الجسم منه فضة والقلب منه جلمد الله الجسم منه فضة والقلب منه جلمد الجسم منه فضة والقلب منه جلمد إلى النساء يلتجى وعندهن يوجد الجسم منه فضة والقلب منه جلمد. نعم. لا إله إلا الله. إلى النساء يلتجى إلى النساء يلتجى وعندهن يوجد الجسم منه فضة الجسم منه فضة والقلب منه جلمد. Ẹ̀rí àlàájì àgbà ní àfáàyè. Karamakumullahu al-karim. Bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tí ń bá ń bẹ. Na'am. Yákìtàkì. Ala kullu man la yaqtadi bi a'immati. Fakismatuhu izanil haqqi kharija. Kullu man la yaqtadi bi a'immati. Ẹni tí ọba náà fà kan tí ọba tẹ̀lé lọ́ọ́ tẹ̀lé kẹta àfà lónìí. Kullu man la yaqtadi bi a'immati. Wọ́n láyé bí tẹ̀lé bí a'immati. Wọ́n ní bí bá mi bá dúró kú o. Bàbá máa sọ̀rọ̀ ní púpọ̀. Àtàtì láàmì ni wọ́n máa kígbe. Wọ́n lọ kọ́ bá ṣẹlẹ̀ wọ́n ní wọ́n pa àwọn pé ibi tí ìlú lọ nìyí. Ìgbà náà láti lọ. Ala kullu man la yaqtadi bi a'immati. Wọ́n láyé tẹ̀lé bí a'immati. Ẹni tí ọba wọ ẹnìkan kó fi sàṣà. Fakismatuhu izanil haqqi kharija. كرمكم فخذهم عبيد الله عروة قاسم سعيد أبو بكر سليمان خارجة. Wọ́n ló wà àwọn àṣà ìsìlámù nígbà tí náwó káwọn tó dé àwọn fún wa ní 100,000. Allahu akbar fakhudhum Ubaydullahi urwatu Qasima Sa'idun Abu Bakr Sulaiman Kharija. Bábí ṣe fẹ́ wí bọ́ọ̀lù. Èyí tẹ̀lé bá sọ pé fakhudhum Kamaluddini. Na'am. Kamaluddini tájú adìrìbìnà. فخذهم كمالُ-الدين تاج أديبنا. آدم فضل ثم يوسف أبو هجا. فآدم فضل ثم يوسف أبو هجا. Gbogbo òṣèlú bàbá lè máa mú yìí. Kò sẹ́ni tí èpè wọ́n. فآدم فضل ثم يوسف أبو هجا. Kò sẹ́ni tí ò ní pé bàbá yìí mọ́. نعم. Bọ́ àbá àtọ́sọ̀rọ̀ rẹ̀ mọ́, lọ́ọ́ wà láàdí àgbà ìfomọ́. فخذهم كمالُ-الدين تاج أديبنا. Wọ́n ṣe òtájú lè àdábì ìfomọ́. فآدم فضل. Lọ́ọ́ wá bàbá lágége Fátímọ̀n tó bí wọn àbá. Wọ́n wọ̀ ọ́ ní Híbúrún. فآدم حبرا Yúsùfù Àbùhájì. ثم يوسف أبهجي فآدم حبرا ثم يوسف أبهجي. Wọ́n wọ̀ lọ sọ̀pọ̀ mọ́ bàbá wa.
bá a bá ti dìde àwọn àdàbíyà mọ̀rìkàzíyà ń bọ̀ wọ́n gbà fún wa. Bàbá ìmáàmù ni Tìjàníyà, bàbá ìmáàmù ni Àlìkádìríyà, bàbá ìmáàmù ni gbogbo tó lè kọ́ ọmọ jẹ́ nínú ìlú. فآدم حبر ثم يوسف أبهجي فآدم حبر ثم يوسف أبهجي آدم حبر الله أكبر فخذهم كمال الدين تاج أديبنا وآدم فقد نعم آدم ثم يوسف آدم حبر ثم يوسف أبهجي gbogbo káwáwí yìí ni bàbá ìmáàmù ti kọjá wájú wọn. Wọn ò wá ránṣẹ́ sí bàbá Àlàjí Àgbàrí jọ̀kan pé ẹ kìlọ̀ fọ́mọ yín. Màmá àdúpẹ́ o. Pé ìsánù lè hálì màmá. Ọkàn mi fẹ́ sọ fún mi pé ǹjẹ́ ìmọ̀ wí lónìí tí ẹ bá ní ẹ sọ̀rọ̀. Òun ni máa ń dára kúùlù. Màmá Fílíkà ò lè fa ìdá tún. ماذا أقول وما في الكون فائدة أنت العليم بما قد حل في خلدي أنت العليم بما قد حل في خلدي وما في الكون فائدة وما في الكون فائدة أنت العليم بما قد حل في خلدي adúgbò fílẹ̀ kọ̀ọ̀kan